Rmqk ojú ọ̀nà ẹ̀mí ni ṣùgbọ́n tí kì í ṣe pé ó gbé ẹ̀sìn wá kò gbẹ́sìn wá o àbòrìṣà wà nú wa kìrìsìtẹ́nì wà nú wa babaláwo wà nú wa mùsùlùmí wà nú wa. wọ́n lè ti rí ẹ̀mí rí ẹ ti jọ sọ̀rọ̀ rí. bẹ́ẹ̀ ni kì í ṣe rí pàápàá kì í ṣe rí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yóò sì máa ṣẹlẹ̀ títí ayérayé. àṣírí ni àṣírí Rmqk àṣírí ni ẹ wò lé ní àti dẹrú òyìnbó àti dẹrú lárúbáwá àti dẹrú Ísírẹ́lì tọ́lọ́ wọn á fi ìlú ẹ lẹ̀ á máa jagun bẹ́ẹ̀ yẹn á dẹ̀ máa pààyàn ibi tẹ́ pẹ̀lú ìlú Ọlọ́run tọ́lọ́ wọn á fi ìlú ẹ lẹ̀ á máa wo Mákà á máa wo gbogbo ẹ̀yẹn wọ́n ṣe ń ṣe àánú Ọlọ́run ò rí bẹ́ẹ̀ ń ta wá preach nìyẹn àdá wa mọ́ wípé ká máa rìn hòhò ká máa fi hòhò wa hàn ṣùgbọ́n làjú máa gbé wa débi pé a máa rìn hòhò a máa fi hòhò wa hàn irú àwọn tó ń protect àwa bí máa fi bí lẹ̀ tó bá yá àwa náà wá máa ní ẹ̀yà ilẹ̀ ya agbègbè jó ilẹ̀ rì nítorí àwọn spiritual material spirit tó wà pẹ̀lú wa ń bí tí wọ́n ń rí ohun tó ń dùn tí wọ́n sì fi bí ṣe agbègbè tí wọ́n bá máa ń bọ̀dọ̀ àlejò náà wà ọ̀dọ̀ wa Nàìjíríà gan ló máa jẹ́ o nítorí pé gbogbo ohun tá a bàjẹ́ sí lọ́lọ́run control ẹ̀ ọba tó dé mi sílẹ̀ Yorùbá ń sìn mo tó fẹ́ kí n rí nílé mi ń rí ó bẹ̀ mọ́rí sì lóhùn fi dá mi síbí mi ò dẹ̀ blame ẹ̀ kó dá mi síbí and I'm happy pẹ̀lú facility tí mo ní bí ibi tó bá yẹ kó ṣe akin tó bá ṣọ̀dẹ̀ ń bẹ̀ tó bá wéèsì dànù ní o ẹlòmíì Christian ni Jésù ló challenge ni Jésù díẹ̀ ṣe fún o ò lè convince ẹ̀ nígbà tó ń ṣe fún àfi tó bá rí tó superior ẹ̀ Ọbàtálá ló ṣe fẹ́ lòmíì ó wá ní ṣe ohun tí ó tọ́ wọ́n lè máa ní ṣe ohun tí ó tọ́ ṣó lè ṣe ohun tí kìíní yẹn ṣe fún ẹ̀jẹ̀ kan ló ẹ̀ mọ́ gbà o tètè ló gbà o àwọn kan ti ẹwà tó yẹ pé wọ́n ń kọ́lẹ̀ fún wọn báyìí nínú àwọn tí wọ́n ti nímọ̀ nípa ẹ̀mí tó bá ti ń jáde lọ tó bá ti kọ́lẹ̀ fúnra rẹ̀ lé pé ibi tí mò ń lọ yìí yóò dẹ̀ tilẹ̀kùn yóò jáde wọ́n á dẹ̀ dá lóhùn á tún padà wọbẹ̀ fúnra ẹ̀ nínú ilé ọ̀tọ̀ọ̀tọ̀ ní ẹlòmíì á gbọ́ ẹlòmíì á rí ẹlòmíì á máa ṣe kíkọ́lẹ̀ ẹlòmíì á máa fún látójú oorun. àwọn ẹ̀mí wo la fẹ́ sọ wípé ó ń bá obìnrin lò pọ̀ lójú oorun àwọn alágbára ló ń báyàn lò lójú oorun kì í ṣẹ̀mí. ẹ̀mí kankan kọ́ ẹranko ọ̀tọ̀ọ̀tọ̀ láwọn èèyàn lórí ilẹ̀ àwọn ẹranko nínú èèyàn pọ̀ gidi ẹlọ́bì lọ́wọ́ àwọn olówó láláyẹ kẹ́nà àwọn ló ń bá wọn bá wọn sùn àwọn tó lágbára nú ayé ṣùgbọ́n àwọn ò tí ì lówó tó wọn wọ́n sì máa la bá yàgò èèyàn ńlá sùn tí a máa gbádùn ẹ̀ tá a máa padà wálé wà láìtàláì pàṣẹ náà fẹ́ parẹ́ yìí àwọn kan ọ̀n mètò bọ́n ṣe fẹ́ lọ sínú moon ṣé wọ́n sọ pé ọ̀run máa parẹ́ ní lájà tí ń kà ní Kùránì lọ́nà ọ̀run máa parẹ́. a ò gbọ́ rí. ṣé bọ́ọ̀rù náà lọ yẹn. bẹ́ẹ̀ ni. lọ́la àgọ́ fúláàgì síbẹ̀ ní. ALEESAH Alisa. Gbogbo mọ́nímọ́ní tí wọ́n máa ń mọ́ni sọ́lá, gbogbo mọ́nímọ́ní tí wọ́n mọ́ni sáànú, gbogbo mọ́nímọ́ní tí wọ́n mọ́ni sí ìyè, tí wọ́n sọ ní dọlọ́lá láyé, aṣọ dọlọ́lá lónìí, a fi àṣẹ àwọn ẹ̀mí mímọ́, a fi sọ ẹ́ di ààyè lónìí, o ò gbọ́dọ̀ ṣẹrú, o ò gbọ́dọ̀ sí lẹ́yìn, iwájú ló máa bẹ. Àwọn táwọn ọmọ ẹja náà ti káṣí sínú ruhani yìí. Allahu Muhammadu Maulana Khalikil Khaliki Ruhaniyina wa Sulaimana wa Maliki Suha
وسبح بحمد ربك بكم سليمان وبلقيسه خير فيكون واستغفره إنه كان توابا يا سامع القيامة سوالي بحرمة جبريل وميكائيل وإسرائيل وإسرائيل